Nọ́mbà mi di sọnù. Nọ́mbà mi di sọnù. Èdè tó ń pẹ́ táwọn èèyàn ń pè mí sí yẹn. reception níbẹ̀ tọ́mọ táwọn máa dúró sí ni. Abéṣe o, abéṣe o.
kábíyèsí o ẹ̀sà ẹ ṣeun ẹ káàbíyèsí èyí sọ́ọ̀rì mami. mo ní sọ fídíò. bẹ́ẹ̀ ń ṣe wọ́n ní ká máa bọ̀ mí báyìí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rí wa ìlú Kaba ló ń pè bí ní Kogi State, so ká lè mọ̀ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ tiwa ni, so òun ni àníkàwá jẹ́ kí gbogbo lè mọ̀ Yorùbá ní gbogbo wa ojú rẹ̀ ní tiwa lájọ ọ̀la àlèṣe lásán. Ẹ̀rọ wo jẹnẹrétọ̀ yẹn. Òmeyọ̀. Ọmọlúkà. Omeyo. Èmi ò káàbọ̀. Hello, how are you? Abegiti. And press Orúkọ. Túndé. Ẹ̀wà ta ló wá kọ̀ program. Èmi. Káwé sí ilẹ̀ tó ló dìgbà. Wọ́n á bọ̀ tó ló dìgbà fún ẹ̀rẹ́ tẹ̀lé. Your Royal Majesty, Adúpẹ́, Buhari, all our Royal Majesties, Buhari, àkú oríire, àkú ìfọmọlúwàbí ṣe, ọmọ wa ní kábíyèsí. Tọ́ ẹni tá à ń wí. Ipò òòsà owó bàbá mọ́ dání. Àwọn ìjà àkọ́lá tí wọ́n bí wọn sínú ọlá ni ọlá sì ń tẹ̀lé wọn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àlàáfíà ti dé, ìrọ̀rùn ti dé. Lágbára Elédùà kò sábúrú kankan tí ó ṣẹlẹ̀. Ìgbòho ti dé bí ó ti délẹ̀ ogun. Gbogbo wa káàárọ̀ òjíire òun ni wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n débi láyọ̀ lálàáfíà. Wọ́n ṣe wà ń bí
ẹ̀yin kan náà mọ̀ ẹ̀yin kan náà mọ̀ wípé àlàáfíà ó ti bá wa àlágbára Ọlọ́run gbogbo ilẹ̀ okun òní bàbá wa yóò dé ẹni kúkúrú ti ń bẹ ẹni tó gùn níṣẹ́ ọmọdé dàgbà ń tẹríba fún ẹni tọ́lọ́run nínú àánú ẹ̀ ó gbé pò ọ̀la fún ẹni tọ́lọ́run bá ń fẹ́ kò sẹ́ni tó lè bínú sí Ìgbòho òòṣà owó baba dání Ọlọ́run ti fẹ́ Ọlọ́run sì ní bínú sí ẹ. Ẹ wo gbogbo bí kábíyèsí ṣe ń ṣe ní láti yà ó yẹ kẹwàá bí ọ̀rọ̀ àwọn Ìgbò ó dà wá rú kò jẹ́ bó ṣe ṣe ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu pé ó pọ́síbù ẹ̀dẹ̀ ti wà ń bí ẹlòmíín sìn ó forúkọ yóò fi gbàdúrà fọmọ pé àwọn tẹ̀ fojú kàn ní ìkan tó ṣe gbogbo ìkan tó ṣe pàtàkì nìyẹn lágbára Ọlọ́run ọlá yóò máa pọ̀ sí i torí kúkú nílé kúkú ilé yóò máa kún fọ́lá yóò máa kún fọ́rọ̀ aburú kankan ò ní ṣẹlẹ̀ sí i kábíyèsí kò wá ní we are very grateful lórí ẹ̀mọ́ nǹkan tó dáa kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ lè ṣe láti náwó sí láti gẹ́ẹ̀tì kan tó bá dáa kò wá ní gbogbo ẹ̀mí ọlọ́balọ́ba látòrí orí dùn títí rè pátápátá kámọ́ bá sì kò jẹ́ so nǹkan tá a ṣe lágbára Ọlọ́run yóò ṣe é ṣe fún wa ẹsẹ̀ ẹ̀rọ òun lè fi wọlé torí òdòdó àti bẹ́ẹ̀ kọ́ sáà àwọn bàbá wa ló jẹ́ kó ṣe é ṣe bẹ́ẹ̀ yẹn kì í dẹ̀ ṣe kó jẹ́ kó òjò máa di wa lọ́wọ́ bọ̀dù kẹfẹsẹ̀ ẹ̀rọ kẹfì ṣe kí ni o kẹfì wọlé ẹ̀rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run aburú púpọ̀ ní ṣẹlẹ̀ lágbára wa yé amọ̀bára wa jà especially àwa tá ń tẹ̀lé wọn má jà yìí jà ń tiẹ̀ o I can say that one very well so ó jẹ́ kó ṣe jẹ́ kábíyèsí tọwọ́tọwọ́ a pe àlejò wa wọ́n bá wa sọ̀rọ̀ ráńpẹ́ bó dẹ̀ mọ̀ pé wọ́n lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ akọ́lá wa kò mọ̀ pé ohun yí wà ẹ ṣeun. mo kí Ọlọ́run ọba tó lágbára lọ́dọ̀ ọba tó lo gbogbo tó lè sòrò gbogbo agbára ọwọ́ ẹ̀ ló wà Ọlọ́run jẹ́ kí ẹni gbogbo wa ogun sà lẹ́yìn náà mo kí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu àǹfààní tí mo nílé ní láti wá rí ẹ̀yin bàbá mi àwọn kábíyèsí wa ń bí Ọlọ́run lò wọ́n láti fún mi ní àǹfààní yẹn ni torí pé mo gbọ́dọ̀ dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá bá ní mo dárúkọ yóò pẹ́ torí pé àwọn bàbá wa yìí àwọn lọ́lọ́run lò láti di president ọmọ rẹ lọ́mọ yìí kò ṣe nǹkan kan ohun tó ń sọ náà ni pé àwọn bàbá mi wá sọ fún pé president ọmọ rẹ ni ọmọ yìí kò ṣe nǹkan kan ohun tó ń sọ ni pé ẹ mọ́ pààrọ̀ mi mọ́ àárí ẹ̀sùn kankan bá lè kà sí lẹ́sẹ̀ ẹ jẹ́ ọmọ bọ̀ǹlì kó wá mójútó tó ṣe kù ká dúpẹ́ fún àwọn bàbá tí wọ́n lọ ká tó wá dúpẹ́ fún pírẹsidẹ́ǹtì tó gbà tí ọba gbà kò sí tá a ṣe ọdún karùn-ún rèé tí mo ti wà lẹ́yìn odi lẹ́sùn pé ẹ mọ́ pa wá ẹ lè pa wá àwọn ò lè ṣe ohun tẹ́yìn ṣe yìí nílùú yín ká wà lórí oko wa nínú ilé wa ẹ̀yin bàbá wa ní àyè gbé nínú ilé ẹni ká fọnù rọ lẹ máa ń wí a sì wá wà nílé wa tí ẹ wà pé ìdí wa gbé ká mọ lọ gbé mílíọ̀nù wa nílùú tọ́lọ́ba tó níjó yìí
adúpẹ́ pé pírẹsidẹ́ǹtì wa gbọ́ kọ́lọ́ jẹ́ kí ẹ̀mí wọn gùn ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí kọ́lọ́ fòrò wọn lọ́rùn torí pé bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà la mọ̀ yẹn nígbà jẹ́ pé àwọn ará wájú ṣe mẹ́jọ bàbá náà ó ṣe mẹ́jọ yóò ṣe mẹ́jọ alùbáríkà àwọn bàbá tó jókòó yìí torí pé àwọn bàbá yìí òṣèlú ló dé ní nǹkan dàrú wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni lẹ́yìn Ọlọ́run àwọn bàbá tó kàn rèé tí wọ́n bá sọ pé báyìí ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn olóṣèlú dé wọ́n yí nǹkan po wọ́n tọwọ́ bọ̀ ọ̀bọ̀n ṣe tọwọ́ bọ̀ náà àṣẹ yẹn sì ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn bàbá ìrọ̀nù àṣẹ tí ń bẹ lẹ́nu wọn gbọ́dọ̀ fi ṣépè fún àwọn ọmọ tí wọ́n ní torí pé ohun tí wọ́n ń jọba lé lórí náà ni àwọn aráàlú ìjọba lé lórí wọn pé wọ́n jọba tó dáa náà ni àǹfààní tó ń fèmí láti wá pé ká wo nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú wa torí ìlú wa ni bí ìlú mi ni ìlú mi ni gbogbo ẹni tí wọ́n bí wọ́n bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu ìlú mi níbẹ̀ ẹ rí i pé àwọn bàbá wa bàbá mi tó jókòó ní sí wọ́n bí ọkùnrin kò ní jẹ́ kan kò ní jẹ́ méjì wọ́n sì bọ́bẹ̀rẹ̀ àwọn ọmọ táwọn náà bá bí omi ọ̀lọ́ Amẹ́ríkà ìjọ lọ London ìjọ ọmọ lọ gbé ń bàdàn ìjọ gbé káàkiri wọ́n lọ tẹ̀dó síbẹ̀ bí o bá ṣe tẹ̀dó kiri nìyẹn ìran kan náà ń gbogbo wa bàbá kan ìyá kan náà ló bí wa táwọn bàbá mi mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyí táwọn bàbá yìí fi wá wò pé nígbà tí a ti jà fún wọ tó lómìnira ìgbésẹ̀ tó ń gbé láti lẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá fún ààbò àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ dádúró inú bí lẹ́rù pé bàbá mi kan ń bẹ ń bí bàbá wa yìí nígbà tí wọ́n ń ṣe ètò bí a ṣe ṣètò security l'Àbújá àbáwọn bàbá wa Olúgbọ́n kọ́lọ́njẹ́ mi ogun ẹ bá mi ṣe kábíyèsí gbogbo ilẹ̀ Yorùbá. kábíyèsí o. jẹ́ kí kábíyèsí ti bàbá mi ó nílẹ̀ torí ìlú wa. kábíyèsí o. ṣẹlẹ̀ kan sí i. kábíyèsí o. kábíyèsí o. lágbàgbà lórí bàbá nígbà tí àwọn bàbá wa Olúgbọ́n ti ilé ẹ̀gbọ́n tí wọ́n ń ṣètò wọ́n bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ mo mí ti bàbá mi ń bẹ̀ ní kábíyèsí mi ń bẹ̀ ń lọ yẹn wọ́n jọ ń fi ọ̀rọ̀ yẹn domi tó rọ̀ wípé nígbà tí àti fún Sunday lómìnira ń sìn àgbọ́dọ̀ ṣètò bí a ṣe ṣe security ilẹ̀ Yorùbá tí ó fi dúró tó lè ṣe bàbá mi ẹlẹ́ni mi bẹ́ẹ̀ bá ti fún mi láṣẹ tí mo ní àtìlẹ́yìn president tí mo dẹ̀ níta àwọn bàbá mi tó jókòó yìí Fúlàní ò lè jí wa gbé mọ́ ò lè jí wa gbé torí pé àwọn tí ń dìyàn gbé yìí wọ́n yé ṣe sìgìdì wọ́n yé ṣàjọ̀nù èèyàn bíi tiwa ni wọ́n ìbọn tí wọ́n gbé lọ́wọ́ náà fi ń dẹ́rù àwọn bàbá mi àti ìyá mi lórí oko ohun tó sì gbé lọ́wọ́ yìí àwọn bàbá wa yìí bá wọn gbé sakabìlà lọ́wọ́ á gbà pọ́n táwọn gbé lọ́wọ́ yẹn pẹ̀lú ètò so president wa ní ká ṣètò bí èèyàn 50,000 wọ́n ní bàbá mi á rí jù bẹ́ẹ̀ lọ àwọn wà bẹ́ẹ̀ á rí jù bẹ́ẹ̀ lọ tọ́ba rí bẹ́ẹ̀ lọ wà tọ́ba wa wà ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá tó gbé gbogbo Kogi ní gbogbo ara ní gbogbo ilẹ̀ Yorùbá tí ń jẹ́lẹ̀ Yorùbá kálàáfíà wà mo dẹ̀ fi ń dẹ́ bàbá mi lójú pé gbọ́dọ̀ jẹ́ bàbá Tinubu ogun mi ò ní dójú tì wọ́n rárá mi ò ní dójú tẹ̀yìn bàbá mi bí mo ṣe wá yìí nísìnyí inú mi dùn pé mo àwọn bàbá mi Ibrahim wọ́n ti ń ṣe gbogbo méjì yàtọ̀ àwọn tẹ̀ yẹn wọ́n ti ń ṣe ṣùgbọ́n àfọwọ́kùn tèmi pẹ̀lú wọn yóò tún wọ́n dàbí pé kéré yóò tún pépé nídùú bẹ́ẹ̀ lọ a sì lè kápá àwọn ajínigbé yẹn kì í ṣe pé a kápá àwọn lásán a mọ̀ mú wọn fún yín láàyè tí ẹ mọ̀ ọ́ lóun fi yẹn gan pé nígbà tí àwọn ọmọ mi wọgbó tì wọ́n àwọn tó ń mú láàyè wá rè tí èdè ṣe pé irọ́ la mú òdodo pé àwọn tá a mú wá rè kábíyèsí ẹ kó wọn fún ìjọba ẹ̀yin ní kẹ́ ẹ mọ́ kó wọn fún ìjọba kó lè mọ̀ pé lóòótọ́ là ń ṣe tí ìgbà ń parọ́ mọ́ wọn tó gbogbo nǹkan láyé ká fi sọ́wọ́ Ọlọ́run àgbọ̀dọ̀ fi gbéraga kún ṣùgbọ́n bí dẹ́ bàbá mi lójú pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti àṣẹ tiyín tí abájọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá mi tó ti ń gbégbèsè yẹn tẹ́lẹ̀ àkàbà wọn dáadáa tí àlàáfíà wà fún un dáadáa tọ́kẹ̀ tí gan sùn tí tẹ́sùn tí ọkàn yẹn balẹ̀ nígbà tí èmi gbọ́jú nílùú wa ní ìlú bàbá mi
tí a bá toko dé ńgbà míì tí òun bá gbé wa lọ́ntà a lè sùn mọ́júmọ́ bàbá wa sọ pé ìtàmú sùn mọ́júmọ́ ìlẹ́sọmọdé oko ó lòun láyà tí ọba láyà sí yóò sùn tani yóò jẹ ọgbẹ́ tẹ́lẹ̀ bọ̀ nísìnyí bẹ́ẹ̀ bá wá sùn ta kéèyàn tó wọ́n sì díyàn gbé wọ́n bá ní ká wọn lọ mú wá ẹni tí ò tí ìrówó sanwó ọmọléèwé tẹni kọ́ lọ mú 50 million wá kọ́ lọ mú 20 million wá nílẹ̀ bàbá wa ó kù díẹ̀ káàtó mo dẹ̀ rí pé President Bola Ahmed Tinubu pẹ̀lú ìgbésẹ̀ wọn àti fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn security men tí wọ́n dẹ̀ ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa á kápá àwọn pípò yìí tí mo wá ó sì dùn tí ọkàn ló sì balẹ̀ Ọlọ́run ní jẹ́ kí gbogbo ilẹ̀ okun bàjẹ́ gbogbo ibi tí wọ́n ti wọ̀ tí wọ́n dẹ́rù bà wọn bàbá wa nù lù wọn ń bẹ oko àwọ̀ bẹ̀ á dẹ̀ rí pé a wà ń bẹ̀ fún ọjọ́ mélòó kan tí àwọn aráàlú ọmọ ráyè sí dáadáa tálàáfíà ó sì wà ẹ̀yin bàbá wa ní ọmọ tí ó lè ya ọmọ ní sùn ni òun ní òní fojú gbóòórùn bẹ́ẹ̀ ni ọmọ tó bá ní ya òun ní sùn òun ní òní fojú gbóòórùn ojú ní sì ń kábò jí òun bọ̀ mẹ́ ojú ń ká olè abẹ́ tí ń dájọ́ ni nígbà yẹn pé adájọ́ náà tẹ́lẹ̀ wọn náà ló kù jí gbé ṣùgbọ́n mi fi ń dá yẹn lójú pé bàbá ojú ń ká àwọn yẹn ni tá a bá wọnú gbótì wọn àṣọ àwọn tí ń bẹ́ ń gbòòrò tó ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ o àwọn tí ń jíyàn gbé pẹ̀lú àwọn àsọmọgbé wọn tó ń bẹ́ ń gbòòrò tó ń fún wọn lọ́wọ́ pé eléyìí ló lọ ẹ lọ gbé ẹrìn báyìí bàbá mi tíṣẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ẹ kì í sára sí wa. ẹ̀yin èèyàn mi mo sọ fún yín pé májà lóhùn àbí kò lóhùn wọ́n lóhùn ọmọkùnrin àwọn sọ bẹ́ẹ̀ni à ń bí olórí ni bẹ́ẹ̀ni ẹni tó bá dùn kó kàn dùn ní bẹ́ẹ̀ bí là ń bí kí ni o olórí là ń bí olórí ẹ ṣeun bàbá wa Olújùmú wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pátápátá òun ni wọ́n dìfóòtì ara wọn pé ó di dandan kí májà wá sílẹ̀ ogun káwa náà lè sọ pé yes àwa Yorùbá tó kù wọn pàpàtì wọ́n ti fà wá mọ́ra ọmọ ìyá ni wá àgbẹ̀gbẹ̀dẹ̀ ara wa tó kábíyèsí tọwọ́tọwọ́. kábíyèsí ọba rẹ mo wá sí bàbá pé ẹkú àlejò mo kí gbogbo ẹ̀yin kábíyèsí náà ẹ gbogbo ẹ̀yin olóyè àná ẹ àkó àfojúbà ò àkó àlejò mo wá gbogbo ní àtọ nínú ìkéde àti gbogbo nínú ìdínú ilé ẹsẹ àkó àfojúbà ò àwọn gbọ́ ìyíra òòṣà lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí Túndé Ibrahim ṣe wílé ní pé ẹ̀rọ kó mú wọlé lágbára Ọlọ́run kí rárẹ́ ní ilẹ̀ òkun arọ́ àrùn a sì pé kí iṣẹ́ ọ̀rọ̀ bóyá ilé rí kọ́ bó ṣe rí bẹ́ẹ̀ kò ṣe wí ẹ̀bà wo bí Ọlọ́run ṣe dára nílẹ̀ òkun ọní jẹ́jẹ́ kó ríra o ṣùgbọ́n èrò dóde ó sì púpọ̀ ìfẹ́ ní agbára ríra ó ti dàbí ogun ikọ̀ tíjọ́ rí tẹ́ẹ̀rà ẹ̀kóra bẹ́ẹ̀ ìwọ̀n bá wọlé rẹ̀ bá fún àdúrà kò àgbà Ọlọ́run jẹ́wọ́ rí ọ̀la torí ọ̀rọ̀ wọlé agbéwọ̀ apẹ̀dùpẹ̀ díẹ̀ lé àdúgbò àlùbíbà
ṣùgbọ́n ọ̀nà ọbí kankan ìrá lè sáìdì bí ọ̀nì àwọn ẹ̀bá ilẹ̀kùnù ẹgbẹ́ ìsànlú is a terrible area bẹ̀tàrà ń bí àpẹ̀tùpẹ̀jẹ́ rí àwọn ráì ó pé àti lówó rẹ̀ ẹ̀bá rí pé àbátẹ́ra mọ́kànlẹ̀ kan káàrí pé oríyàn ẹ̀rí mú jáde níbẹ̀ àsìkò ara ọ̀sà lágbára ọlọ́run eré káàrí mú jáde níbẹ̀ àbẹ́yìn ó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tán bẹ́ẹ̀ gbogbo wa náà kí ẹ cooperate pẹ̀lú rẹ̀ ẹjá gbìyànjú ibùwú ọ̀nìrin lè tó lágbára tó ọ̀nì náà kí ẹ pè bá ṣiṣẹ́ pọ̀ ara wọn ìná kí ẹ bá ṣiṣẹ́ pọ̀ àmì àbára mi ẹgbẹ́ àsámi ọ̀nìyàn ìní ọwọ́ nǹkan ọmọra wọn ẹ̀ àrọ̀ mọ́nú wọn ọ̀pẹ̀rọ̀ abáwọ̀ àti látàrọ̀ bí bàbẹ́ ìyẹn ẹ̀ sí lóòrù ìlú wọn mo hàn rí pé ọ̀nìyàn ìdè àkáwọ̀ ẹ̀ bá ní ìjà lọ hàn orúkẹ̀jà ọba tí jẹ́wọ́ ọ̀hún tán tó ti jẹ́wọ́ bọ́ra ilẹ̀ ọ̀rí pé yìí ní ọ̀gá wọlé abáwọ̀ ó bá ń sọ lé tó bẹ́ ànáyà tó bẹ́ káṣe jọ wọlé abáwọ̀ tó kú ọ̀sọ́kùnrin ọmọ ẹ̀ ó káàkiri ní àbára ojútó wọn bẹ́ẹ̀ ni èyí ló bá máa rọ ọ̀nà ahọ́ ni a mú 500 million kẹ́ẹ̀jẹ́ bẹ́ so iṣẹ́ kó a sí o iṣẹ́ gidi kó a bára sí ọlọ́run ahọ́n òun ṣe ẹmọ́jà tí ọwọ́ àṣejúbọ̀ ó yọ ọ̀nà ọmọ akọ̀kan mo jẹ́ pé ọ̀tí tí ọwọ́ àṣejúbọ̀ tó jẹ́ pé ọmọgan kí mú ọwọ́ fúlàní náà ìbá ọwọ́ kí tú àṣírí ọni bẹ́ ìnáwó ọni bẹ́ ìrìn ọmọrẹ ìlàsí ọni bẹ́ ìdẹ́kíní gbogbo kí náà yìí oko fún adébàdé yìí o gbogbo oníwọ̀n ìbẹ́ sí ibẹ́ àkáǹtì wọn àṣì ara jínigbé wọn ẹ̀ka àkámọ̀ jù ọlọ́run àrùn rà lọ́wọ́ akíyẹ̀yìn akọ́bàrò ní kí n sọ pé alàgbà òòsà akíyìn pé ẹ káàbọ̀ sílẹ̀ ogun ọ̀rọ̀ náà láti bá àwọn èèyàn wa sọ báyìí lágbára ọlọ́run fún corporation wa ẹ̀ẹ́rì lágbára tó lọ Òòṣà ìtẹ́sí ní olúpọ́n wọn ló dọwọ́ olúpọ́n dọwọ́ àrẹsà ìtẹ́sí tí ò yí mọ́ yín lọ́wọ́ tí ó kún ní yí mọ́ yín lọ́wọ́ ilẹ̀ fi ilé ìgbà lẹ́yìn ìpàdé bá ràn wá lọ́wọ́ tó tẹ́ sí gbogbo ẹ̀ tó ṣe mọ́ránmọ́rán lágbára ọlọ́run orúkọ yín kò ní parẹ́ ní òkú àdúgbò lọ́wọ́ yẹn káàbọ̀ kábíyèsí o àdúgbò lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà sáà ní gbọ́mọ́ sí sọ ọmọdé mọ̀ kó wọnú wa ó wọ̀ wá lọ bàbá wa tó kàn tí ó bá wa sọ̀rọ̀ ó ní Olúkìrí of Kìrí gbogbo wa la mọ̀ wípé ibẹ̀ yẹn làwọn tẹ́rọ́rìsì náà pọ̀ jù sí inú mi jẹ́ ẹ̀dùn torí wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà push me I push you ọlọ́wọ́ máa fún yín ṣe kábíyèsí ẹ sínú. ẹ jẹ́ bàbá mi ní jùmọ̀ jẹ́ ẹ káàbọ̀ gbogbo lọ́balọ́ba àwọn ẹ káàbọ̀ ẹ àpárá dìde láyọ̀ àtàlàáfíà ṣé wọn bàbá mi ní Ìgbòho péde àyìn àásọ Yorùbá díẹ̀ ìyọ̀bọ̀ tòró dàbí pé tèmi tún máa fi díẹ̀ lé o ti yàtọ̀ díẹ̀ so ẹ jẹ́ kí n sọ Yorùbá díẹ̀ bá ti sọ èdè wa díẹ̀ ó pẹ́ tí mo ti ń gbórúkọ yẹn yọtí mo kọ́ gbọ́ orúkọ yẹn ni pé ẹ lọ fíṣítì àwọn
Fúlàní kan nínú igbó nílẹ̀ Ọ̀yọ́ state wọ́n pè sórí fídíò ó láwa wo ọmọ kékeré yìí lọ ń fíìsìtì Fúlàní kí ló ní lọ́wọ́ ẹ sọ fún ọ pé gbogbo ìbọn yìí lẹ̀ gbà bóyá ẹran ti ibi tẹ́ lọ yẹn wọ́n ní wọ́n nǹkan tẹ́ bá débẹ̀ ni pé bóyá ẹ̀gbọ́n yìí kan bó wálé wá kọ́ kó dáko wọ́n wá pa ẹ wálé ẹ gbà gbogbo nǹkan tẹ́ ṣe ibi tẹ́ tún bẹ̀rẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wa ní government of that period wà ní kó máa lọ mo ní wàhálà nílé ẹni tó ń gbà wàhálà wọ́n wá lé kúrò ṣùgbọ́n Ọlọ́run mú ẹ padà wá láyọ̀ àti àlàáfíà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ yìí ìdí pàtàkì tí bàbá mi fi fún mi láyè pé kí n sọ̀rọ̀ ni pé tẹ́rítìrì tí mo wà ó hot lálẹ́ ìjẹta mo wọlé ẹnìkan lára 8 o'clock wọ́n kó ìyàwó ẹ̀ méjì wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta wọ́n wà nínú gbówá ẹ̀ wọ́n pè láàárọ̀ ẹ̀ pé kó wá mú 500 million wá ń bò láti fẹ́ rí ní ẹlẹ́mọ̀ mọ̀ bẹ̀ bẹ̀tẹ̀ àwọn bàbá wa mọ̀ bẹ̀ ní ṣùkú ó gbé ẹnìkan ó wà nínú gbówá ẹ̀ wọ́n kó wá mú 5.5 million wá mọ́tẹ́sáìkù tó kù tó bá tà á kò tó 150,000 àwọn èèyàn sì pè mí gbàgbọ́ wà lọ́dọ̀ bàbá ń ṣe pé kí la fẹ́ ṣe mo lè dúró lè mo fẹ́ rí òòṣà mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ káwa mọ̀ way forward bàbá kan 90 years wọ́n ti gbé oti lé ní 70 years bá a tẹ̀ gbóhùn ẹ̀ mọ́ 70 years old from Ìhálẹ̀ wọ́n lọ lé ẹ̀ wọ́n pè ní gbogbo tẹ́rítìrì tí mo wà nìyẹn bó ṣe hot nìyẹn ẹ jọ̀wọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ bí àwọn bàbá mi ṣe sọ náà nìyí a fẹ́ gọ́ọ̀mẹ̀ntì protocol fáìlì kan lọ kò tí ì dọ́dọ̀ pamsec kò tí ì dé ọ̀dọ̀ àwọn èèyàn sì ń kú lọ ẹ jọ̀wọ́ àwọn bàbá wa ní mo máa bẹ̀ ẹ bá wa bẹ̀ president pápápá mo jẹ́ kó máa bọ̀ kí ni mo ní pápápá àfẹ́ rí yín àdúrà èyí o ó ti yẹ kí n lọ dé lánàá bá wọn sọ fún mi bẹ́ẹ̀ ń bọ̀ onímì ò lọ mo fẹ́ rí ẹ mò ń rí ẹ lórí fídíò mò ń rí ẹ lórí tẹlifíṣàn bẹ́ẹ̀ physically and I am happy I can tell my people that I am able to shape and the world is seeing it. ẹ bá rí wọn bàbá àgbàlagbà wa kó wọn ní ilẹ̀ ńlẹ̀ wọn máa ń sùn ṣé ibẹ̀ làwọn ń sùn wọn ò bí wa bí ká máa sùn nínú gbó ká máa sùn lẹ̀lẹ̀ kì í ṣe tiwa lẹ̀lẹ̀ kò sómi kò sí kíní wọn á ní kẹ́lẹ́ omi tọ̀ ó mú tó ń gbẹ bá ń gbẹ ká kúrò ní Sókótó ṣé a lè ṣe ní Sókótó nìyí ṣé a lè ṣe ní Kánò nìyí bàbá Àwùsà ẹ torí Ọlọ́run ẹ sọ fún pírẹsidẹ́ǹtì pé pàálẹ̀ wá kì í ṣe pé ó dọ̀la ó dọ̀túnla Olúwa yóò fún yín ṣe gbogbo àdúrà táwọn bàbá wọn yìí bá ti gbà fún ẹ àṣẹ ni ẹ ní faragbọ́tà o gbogbo àwọn ọmọ tó lò wọn ò ní faragbọ́tà lágbára Ọlọ́run ní tiwa o àwa lẹ́yìn àwọn ọmọ yín tá a bá ti kó fún wa pé àwọn ọmọ ìsàlẹ̀ àwa lẹ́yìn wọn gbogbo sọpọ́ọ̀tì fún ọgbàrá wa bá gbé àáfún wọn ẹ ṣe káàbọ̀. ẹlọ́bìnrin lẹ́ẹ̀kan tí mo ń sọ̀rọ̀ yìí kí gómìnà wa gómìnà kò fi mọ́ dáríjì mo gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ wọn torí pé mo rí àwọn DSS tí wọ́n wá dúró pé wọ́n mọ̀ pé fọ́sowọ́pọ̀ wọn náà ni ó jẹ́ kó wáyé Ọlọ́run jẹ́ kó wọ́n láṣeyọrí sẹ́rí lórí ọ̀rọ̀ tí bàbá mi sọ pé pápá yẹn àwọn kankan bẹ tí ìjọba ló máa ṣe fínísì yòókù gbogbo àwọn ọmọ tó bá jẹ́ ọ̀dọ́ lọ́dọ̀ yìí tó ń láyà ẹ mọ̀bìnrin kábíyèsí ẹ sà wọn jọ èmi máa wá bá wọn àtúnyìn wọn àwọn nǹkan ìbílẹ̀ tẹ́kọ̀ wa tá a mọ̀ àtún wọn. síbi ìtàn ní Fúlàní gbé lọ́wọ́ ọ̀pá níbi ń da mọ̀lú tẹ́lẹ̀ ọ wá fẹ́ mọ̀ fi bọ́ dá àwa èèyàn ẹ̀yin bàbá wa dẹ̀ ní pé ọgbọ́n bẹ tí a lè fi gbà á nígbà tí wọ́n ń dà wọ́n láàmú ní
Ogun State náà gbà mú yẹn ti Ìbàràpá tán gómìnà Dàpọ̀ Abíọ́dún kọ́lọ́njẹ́ mi rè ogun èèyàn mi dáadáa ni bàbá gómìnà Ogun State yẹn ọ̀rọ̀ mi àti ẹ̀yíra ó wá sọ̀rọ̀ ní gbàjọba Buhari wípé tá a bá rí èèyàn bíi Sunday Igboho tó bá lè ràn wá lọ́wọ́ ní Ogun State náà ìdígbé yìí pọ̀ àwa wọ Ogun State yọ ẹ̀ ẹ̀mí ọ̀gbàṣẹ lọ́dọ̀ gómìnà mọ́ gómìnà ti sọ̀rọ̀ ó ti pòwe tẹ̀wé tí n bá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé gómìnà ẹ̀mí ọ̀wà nígbà gómìnà tá a bá rí èèyàn bíi Sunday Igboho tí Sunday Igboho sì ń bẹ́ ń gbòòrò tí Buhari ò tí ì wọ́n wá ká èmi bá kúkú gbà sọ̀rọ̀ bá kọrí sí Ogun State ní Ibùa àwa lọ sí Ibùa yẹn kábíyèsí wa ní Ibùa àwọn sá fún wa torí pé ìjọba tí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ògbà fún ọ̀gá ńlá náà kàńtà tá a sì dá àfin tá a bá kábíyèsí kò ní ṣe dandan mọ́jà kó bàbá fún bàbá ṣe bíbi tí Sẹ́ríkì Fúlàní ti ń pààyàn ẹ̀ sá mọ̀ lú ẹ̀ sọ ń bẹ àtàwọn tí wọ́n jọ ń pààyàn ẹ jẹ́ àlọ́ fúdú káwọn ti tẹ́lẹ̀ bá a sì débẹ̀ adúpẹ́ pé àbáwọn àtẹ sálámọ̀ wọn àwọn náà sálámọ̀ sí àwa láńdílẹ̀ kùnbí wọ́n dẹ̀ kùnbẹ̀ gbogbo kára wọn ẹ̀pàlẹ̀ mọ́ àlàáfíà dẹ̀ wà ń bẹ̀ lọ́dọ̀ yín náà á wà bẹ̀ á wọnú gbó á rí wọn á bá wọn sọ̀rọ̀ pé ẹ̀pàlẹ̀ yín mọ́ ń bí ẹ jẹ́ kí ìlú wa níbí ẹ jẹ́ ká láàfíà wà aláfíà sì wà pẹ̀lú ògbọ́ Ọlọ́run tí ò ní sí ọ̀nà rárá à nídìí owó ohun tẹ́mi nídìí ni pé kíjọba sọ pé wọ́n sùn bẹ̀ bí ẹ̀sùn tẹ́ sọ fún ọmọdé ọpẹ́ owó yẹn mọ̀ pẹ́ torí pé àtàbálà ń dóde owó káwọn bàbá ọ̀sẹ̀ mọ́ owó kíjọba ọ̀sẹ̀ mọ́ pé ẹ lọ gba mílíọ̀nù kan lọ ẹ̀mí àwọn tó ń lọ ńkọ́ àwọn tí wọn ò ní tọrọ tó wọn ní kọ́bọ̀ tó ń sáré àtijẹ tó ń jí gbé tó ń ní kọ́ lọ mú mílíọ̀nù wá tó wọn bá rí mílíọ̀nù wọn pa wọn tábà ní ká máa dúró de pé kíjọba ṣẹ̀ṣẹ̀ máa ṣètò pé ẹ̀sán owó ẹ̀sán ló mọ̀ pé ohun tá à ń nídìí náà ni pé kí bí kódà tí pẹ́sẹ̀ntì bá ń ẹ̀mọ̀ pé òkè làwọn wà gómìnà Kogi wa ń bí kọ́lọ́ ń jẹ́ kó láṣeyọrí dáadáa àwọn náà lè kẹsàn yìí wípé Sunday àlọ́ tá a fọn ṣùgbọ́n gbà tó ní ó fẹ́ra rẹ̀ lẹ̀ nísọ níbẹ̀ kó wọn kẹ́ ọmọ òwe mi ó nìṣó bóyá mi ní nìṣó àlàáfíà ó sì wà nígbà tí sẹ́bà tá a bá ṣe dáadáa èèyàn máa dúpẹ́ pé ọmọ mi kò kárí èèyàn lọ ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a lọ ṣe Kogi abẹ́ ní Ogun State ẹnìkankan ò lè sọ pé mo gbó ìjọba ò lè pé mo gbó lọ àwọn ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ lè sọ fún mi tọrọ àbí kọ́kọ́ di mo ṣe ń sọ ìmọ̀ ìgbàwó kankan lọ́wọ́ ẹnì kankan èmi ṣe tèmi pé àwọn fámìlì mi ni àwọn tẹ̀ ń pa gbogbo owó tí mo ní náà ìbára àwọn olóṣèlú náà mo ti kó jọ gọ́vùnà Yàyà Bello kọ́lọ́njẹ́ mi lógún èèyàn mi náà ni nígbà tí mo bínú tán gbà yẹn tí mo ní Fúlàní kankan ò gbọdọ̀ gbé ata àti màálù wọn wálẹ̀ Yorùbá mọ́ tí mo bínú ẹ̀mí ogun bàbá mi gọ́vùnà yìí ń bẹ́ẹ̀ náà ni tí Buhari pè Yàyà Bello yẹn torí mo ń wo fọ́tò mi pé ọmọ yìí dáadáa Buhari pè kọ́mọ gbọ́ bí mo ṣe ń sọ yìí kọ́ bẹ̀ mí gọ́vùnà wa pè mí Sunday torí èèyàn mi náà ni wọn olóṣèlú náà lèmi náà àjọ wa ṣe kàmpé wọn gbà náà ni my brother why you behave like that behave bẹ́ẹ̀ ohun tá à ń fẹ́ ni pé kí wọ́n mọ ọdún wọn ẹgbẹ́ náà pé ìsọnù ní jẹ́ fún àwa nílẹ̀ Yorùbá ẹ bá mọ̀ pé ọmọ rárá àtàtàkà àtẹ̀fẹ́ ní kankan mọ́ wọ́n dẹ̀ pátá jẹ́ra díẹ̀ púpọ̀ ń gbà yẹn òun bàtà àwọn àgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ síbẹ̀ tí gómìnà bá mi sọ̀rọ̀ mo ṣe ara gbọ́dọ̀ ẹ jẹ́ kí àtọ́ ọmọ wa àti màálù ṣùgbọ́n o jíjí gbé yẹn kó àfẹ́mọ́lẹ̀ Yorùbá rárá ìyẹn ló bí ìjọba àná nú tí wọ́n fi ní kí wọ́n lọ pa mí mọ́lé so now nísìnyí bẹ́ẹ̀ ni kí wọ́n bá ní mò ń yin bàbá Tinubu sẹ́mọ̀ kọ́kọ́lọ́ rẹ̀ dúdú nígbà bàbá Tinubu wá fírì mi kò wá fírì mi lásán ó ní security tí olóòlè ṣe tó lè ṣe mo ní mo lè ṣe bàbá mi ọ̀rẹ́ àlọ́ káwọn tiẹ̀ jọ kálàáfíà bàbá gẹ́gẹ́ ti rí pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀yin bàbá wa àtàwọn ọ̀dọ́ náà lù àwa fúnra wa ni a lè ṣe ààbò fúnra wa àwa fúnra wa la lè ṣe ààbò yẹn o torí pé àwọn ọlọ́pàá sójà DSS wọn ọmọ náà ló wà o Fúlàní tí ń wọ̀lú jíyàn gbé tí ọba ní format ẹ̀yin bàbá ní tí wọ́n ní olè jà kọ́mọ̀sí lójú fìrí yìí bí kú ilé ọba dẹ̀ pa ni torí oyin sí kankan bí ọba ní àwọn kan nu ilé tí wọ́n ń fún wọn lọ́wọ́ tí wọ́n ń gba tórótóró wọn ò ní mọ ẹni tó Fúlàní ọmọ bẹ̀rù pé ẹni tí wọ́n fẹ́ lọ ká mọ́ èèmọ̀ tí ń bẹ lọ́wọ́ àwọn náà kò sí kankan bẹ́ẹ̀ ó ti sùn ẹ lọ pé ẹ̀gbọ́ olólọ́ so gbogbo yẹn náà láàjọ mójútó ní òlu mo sọ pé àwọn ọ̀dọ́ ní òlu náà ẹ̀kọ́ kó wọn jọ àwọ̀ bá wọn ní gbólóhùn láwọn brọ́dà mi Ibrahim àjọ lọ gbogbo àwọn tó ń ṣe security yẹn tẹ́lẹ̀ àjọ parapọ̀ gómìnà ní kẹ́ kọ́kọ́ bá sọ̀rọ̀
gbọ́dọ̀ mọ̀ pé gómìnà tó wà bẹ gómìnà dáadáa ni iṣẹ́ yìí wọn èyí dáadáa ni ó dẹ̀ nífẹ̀ẹ́ aráàlú ẹ̀yin bàbá mi ẹ̀ kọ́kọ́ kàn sí pé àlejò wa Sunday nígbà tí president free ẹ̀ tí gbogbo ẹ̀yin gómìnà náà ti fọwọ́ sí ó ti wá kí mi mo wá fẹ́ kí wọ́n gómìnà ọba mi gba alálejò lẹ́ẹ̀kan sí kó bá mi lọ gbogbo onúùlù tí àlàáfíà ò sí tó yẹ kó lo irú ọ̀dọ̀ bàbá nísìn àlè lọ sí kan ká sì rí ń bẹ̀ ká tún gbogbo mi ìtàrí kó ṣe ká tún shift ká tún ṣe nígbà tábà fi lọ sẹ̀kẹ́ ní òlu báwa là ń purọ́ ni bọ́ọ̀lù ẹni wá ni Fúlàní lálágbára ni àwọn ọmọ kókó. ẹ̀yin èèyàn wa tí a ti rí báyìí májà àwọn ọba dúró tì yín àwọn ọkùnrin dúró tì àwọn ìyá wa wọ́n sì dúró tì nígbà tá a bá dé hòtẹ́ẹ̀lì á tùsù dé sàlẹ̀ gbogbo bẹ́ẹ̀ ni mo fẹ́ ká mọ̀ wípé òpè ni wọ́n ò mọ̀ òpè ni wọ́n ok ìgbà tó bá kà wá méjèèjì. So bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tí wọ́n jẹ́ kó. wọ́n á lè dìpọ́tù rẹ̀ wọ́n á lè rogun alákòwà ewu ẹ̀ ti jẹ àkùbá ó kéré ó pọ̀ dání lábẹ́ èṣù àti ẹsẹ̀ dání mọ́bẹ́ wọ́n eré ojú mọ́tíyà àpẹmẹ́lì mú ọ ọba mẹ́ta ògìlì gbà ẹ̀dà láyé òwúrọ̀ ọ̀hún àtàlẹ́ àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ojú àlèwọ́tí ọba nílò ọ̀rọ̀ wà lè rí já ọ̀rọ̀ ọba nílò ọ̀hún wà lè rí já ọ̀hún ọba nílò àlẹ́ àtòrú wà lè rí já ọ̀hún èrò sí kẹrin kí ojú oorun wà lè rí já ojú oorun o ayé á lè rí wọn mú látòjú oorun wẹ̀rẹ̀ ṣe ọmọ rẹ̀ mọ̀ ọmọ rẹ̀ mọ̀ wà lè kú lójú rẹ̀ wà lè mú ọwọ́ rẹ̀ gbọ́mọ yìí wọ́n yóò ojú mọ́tì àlókun mẹ́sùn akọ́mẹ́rin mú wọ ọkàn rẹ̀ balẹ̀ àwọn ewékùn òmùgbàdùn àwọ̀ ilẹ̀ rí bẹ́ẹ̀ o ó fẹ́rẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹni Jésù Kristi olúwa. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run ó sọ fún yín pé àwọn ìyá wa wọ́n ní àwọn ó pọn májà kò dẹ̀ níjà lẹ́yìn wọn. Madam Ibikemi wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ó dẹ̀ yà mí lẹ́nu ẹ jáde síwájú kí májà wọ́n. àwọn abiyamọ. ẹ wò wọ́n dáadáa wọ́n lọ sí Lọ́kọ́jà wọn ọ̀rẹ́ náà gbẹ́ńbẹ́ wọ́n wá kọjá lọ sí lòdò Kàrúfì wọ́n kọjá River Niger wọ́n lọ ra wọ́n lọ bẹ̀. mọ̀mọ́ ìbá yín kábíyèsí ìbá bàbá mi tẹ wà ń jókòó bàbá ẹ̀mí yóò kù bàbá mi ló ní kí n fi ẹnu àwọn ṣàdúrà fún yín ẹni parẹ́ láéláé ẹni parẹ́ láéláé ẹ mọ̀ níyì ni ẹ mọ̀ níyì ni iwájú ọba iwájú ìjòyè ẹ mọ̀ níyì ni ojú ní gbà ẹ lọ́wọ́ orí kábíyèsí àtẹ́lẹsẹ̀ ní gbà ẹ lọ́wọ́ ọ̀nà aṣọ funfun ní gbà ẹ lọ́wọ́ òkú ajagba yìí ní tara ẹ mọ̀ gbà ẹ káàkiri ẹ mọ̀ gbà ẹ káàkiri ẹni mọ̀ sàárè ọmọ wọn ẹni kú lójijì ẹkún lẹ́mí bọ́ra kúrò ní ti gbé àbókéké tó gbọ́ atọ́ ẹ̀dùn ẹ̀tọ́ gbogbo tẹ́ bá ṣe ayé ò lè fi pè é ọ̀sán kan gẹ́gẹ́ lórúkọ tí a ń pè ọjọ́ ògùn bírímù lórúkọ tí a ń pè é àwọn ọlọ́dún fáfọn ọ̀run ìgbà tí ń tì kọ́lé ọ̀run lọ sí ìpínlẹ̀ ayé ọ̀run mẹ́la ní ayé tó wọn lọ yìí ó lóun ṣe gbogbo méje yàyà mẹ́fà ọ̀run mẹ́la dé ayé ọba obìnrin àjẹsùn ara yìí bọ́ ara yìí fara ya wọ́n mẹ́jọ sọ kún orúkọ lẹ́jọ́ ọ̀run mẹ́la ní àwọn olódogójì ọjọ́ kóhun tó mẹ́la bá ṣe láyé olódogójì ọjọ́ kóhun tó dá sọ́jọ́ ọ̀run mẹ́la méjì oṣù ogun òbí kún ọjọ́ ìjọ òun mílà ní olódókòjì oṣù kábẹ́sì kún tẹ́ bá ṣe láyé ayé òní fi bí láyé láyé.
méjì oṣoogun àtàrí ogun àtàrí olódógójì ọdún kóhun tó dáṣẹjọ ọ̀run mi la ó ní gbogbo tó ń lè làbà sí láyé ó lóun ní fi bẹ́ẹ̀ wò gbogbo tẹ bá ṣe láì dá tí ń bí àwọn èèyàn náà yóò ní fi bí láyé láyé wọ́n méjì oṣoogun àparò ní mo múra mo jẹ́ lu àparò kí ó ní gbogbo tó ń lè làbà sí yọ ọmọ múra yóò wọ́n níwájú oṣó níwájú àjẹwájú ọba wájú ìjọ gbogbo tẹ bá ṣe mọ̀ mọ́rẹ́ mọ́ torí bí àbàtì alágẹmọ́ bá dá yóò sàṣẹ balangẹmọ́ bá ní dúdú ni Elédùmarè á ní ẹgbẹ́ balangẹmọ́ bá ní pupa ni Elédùmarè á ní ẹgbẹ́ wọ́n bá ní funfun ní Elédùmarè ní ẹgbẹ́ ni takẹsẹ ní sẹlá òjò òwú jíwèé ní sẹlá òjò ẹran o ti bá sọlé ni àrò ọ̀rọ̀ mọ ni mọmọ ẹ ní parẹ la purukura yóò ní lùjọ fún yín ẹ ní táwọn náà ẹ ní tara ẹ mọ mi rí ẹ mọ bí mo ti wá ẹ mọ yẹn tó sún mi ẹ wá sọ fún kábíyèsí pé ilé tí kò wó sùn tó bá dé àti jíjẹ àti mímu mo sì gbọ́ ayé ọmọ gbọ́ tí mi sì dá ayé ọmọ gbọ́ tí mi sì dá tí lamilami bá wọdù ọ̀nà ẹ̀ ńlá fún ìrọ̀rùn rẹ̀ jáfe gbénu owó ẹwẹ́ jà yẹn yóò sì mọ gbénu owó ọmọ sàyẹ kábíyèsí ìrọ̀rùn lẹ́fì lórí ayé ìrọ̀rùn lẹ́mọ̀ fi agbára ọ̀tá òde ká ẹ̀ la ẹ̀dá òde wà kọ́ mọ́ lọ́ta bàǹkàrà Jésù kì í gbé sọ́sọ́ ọ̀tá gbogbo ẹ lọ́mọ pé wà á ta ọ̀dà tó fi ń wá tá kiri ògòdò wò ní làkìlì ògbólógbò láyéláyé mọ̀mọ́ ẹ̀ ti jáwé oríjì o níwájú ọba níwájú oṣù níwájú àjẹ kó tẹ bá sayọ́ mọ̀ fi jì ní mo ti mọ sọ lẹ́ni àrọ̀ ọ̀rọ̀ mọ́ ni ó sẹ́bẹ̀ kábíyèsí. àwíṣẹ́ àfọ̀gbóhùn ó ti ṣẹ́ bẹ́ẹ̀. èyí ẹ wí àrọ̀ ẹ ṣeun kábíyèsí. wọ́n lẹ́nu àgbàlóbi ti ṣe kí ni o eégún ńlá ló ti ṣe kí ni ní kẹ́yìn gbalẹ̀ tọ̀ bàbá ya kábíyèsí ya òde o ètò ẹrù ẹ̀ sáńgó wo ẹni dọ́là kọ́lé ẹni dọ́là fi sórí tí ilé ogun yóò sì dàgbà àtùbà àtùsẹ̀ níwájú ẹ̀ àṣẹ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ká ọ̀rọ̀ yìí lẹ̀ ẹ ṣeun kábíyèsí. kábíyèsí o. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀jẹ̀ mi lo Olújùmọ̀ as contact ń gbogbo wa ọ̀dọ́ àgbàdúrà la o mo kí àlejò wa ẹ ṣe we are very grateful area Okun we have 5 local government areas and part of Lokoja local government ilẹ̀ Okun ni until 1933 to decide láti lọ gbọ́ Lokoja so a lè sọ pé so a lè claim pé 5.5 local government areas la ní Okun because geography wa history wa culture wa the same ni láti bí by day Ọ̀wọ́rọ̀ was part of the old Kaba division 1933 ni wọ́n kó ní lọ́jọ́ yẹn Lọ́kọjá but godas èdè kan náà láti sọ that is that about that but 21 local government areas and only 5 of Sakada fàyọ ni pé minorities ni wá ní Kogi state because àwọn Òkèné wọn kò jù wá lọ àwọn Ìgbìrà àwọn Ìgálà wọn kò jù wá lọ tá a bá ti rí dìbò Lọ́kọjá tó ní 2 local government areas because ibẹ̀ ni state capital wa wọ́n ní vote jù wá lọ so minorities ni wá ó sì yẹ pé mọ implication minority of your state you are the same over 30-something local government the same culture the same tiwaya to be nobody I say nobody looking no ìjẹ gómìnà rẹ àti ìjẹ gómìnà rẹ láti pàtàkì dé àṣẹ so ara wọn. ẹ ṣàṣẹkùn ilẹ̀ dáadáa. Unfortunately mo sọ fáwọn èèyàn 1922 làwọn òyìnbó recognize Emir of Zaria
the same day November 22nd yẹn no recognize ọba àrò Kaba. Ṣé ẹ bá mọ kí Zaria wà lónìí? Zaria ní 5 local government areas to be. Zaria ní wọ́n ní university, wọ́n ní polytechnic, wọ́n ní kò sí nǹkan tí wọ́n ní bẹ́ẹ̀. But Kaba gan lónìí báyìí àdá ní local government fúnra wa. Wọ́n tún láti attach another district wọ́n wà ká tó lè make up local government. As at that time 1922 yẹn Zaria ò Kaba lọ. Kẹwàá wo bí development wa ṣe rí too slow for comfort. Development was slow and nípa development yẹn náà ló bá wa débi tá a dé. Ibi tán pè ní Kogi lónìí was Kaba province. And before 1914 and then after 1914 amalgamation, Kaba ní gbogbo àwọn DO láti bí ilé Ọ̀wọ̀ àwọn Kaba ló ń gba owó orí up to this place. The last time ta lọ sí Kàrẹ́ ta lọ rí ojú Kàrẹ́ èmi àti Olúdùwò ó pè tán bí Kaba ṣe jẹ́ ńgbà yẹn. But today Kaba is virtually nothing. Kaba kan bí ara wa ẹni pẹ̀lú Kàrẹ́ owó tó ti wà lọ́dà wa. So kò sí development bíbá yẹn àtọ́. Gbogbo àwọn villages wa táwọn Fúlàní ti gbà sọ́wọ́ báyìí kò sí náà. Ibòmí kò sí school, kò sómi, kò sí títì. Network gan bò mí kò wà available. Àwọn obstacles àwọn handicap ta ní lélẹ̀ so ọ̀rọ̀ wa is very complex. But abẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èèyàn tiwa náà ni president lónìí nípa appointment adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn èèyàn ńláńlá tó fún nípò lọ́dọ̀ wa bíbá yẹn náà àwọn ọmọ wa ní. So I believe we one day one of my better one. And second day, what's not one day? What was it? We'll try for what? Like, you know. Next time, if I my wife, you like, but I'll know. Everyone put on more work on me, but not to the government. That's our prayer. So, Nipa Abu, I will now add, okay? Baba Akitoye abi a ṣe Zoom meeting about 3 weeks ago pẹ̀lú Baba Akitoye alàgbà lẹ́yẹ Reverend ọba Ìṣànlú Olújùmọ̀ láti ọba Mọ́pà àti ọba Ejù gbogbo ọ̀nà discuss. Nǹkan tá a kàn sọ ni pé àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ní boundary pẹ̀lú wa like Èkìtì or Oǹdó wọ́n help wa nípa ọ̀rọ̀ security. Àwọn olùdìbò náà máa ń ṣèpàdé regularly. Àwọn state government wọn yẹn wọn ti accept dáadáa pé ara wọn ni wa. Bàbá promise ní meeting yẹn pé màá bá gómìnà Oǹdó àti Èkìtì sọ̀rọ̀. Wọ́n ní tèkìtì wà yìí ti tí Oǹdó làwọn bàbá ní government ṣe. So nǹkan tá a ní náà ni pé if when you come now, a lè sọ pé ànídòwò kò sí ọ̀gá tó lè succeed without money. They should be able to help us so they can get them out alone. These are our brothers. Nígbà tá a lọ rí Tinubu. Ẹ̀ka bí lókàbí ṣe ṣe kọ́lẹ́tà sáwọn gómìnà yẹn. Àti kọ́lẹ́tà sí ẹ ṣe. Nígbà tí about 2 years ago, gbogbo wa lọ rí gómìnà, àmísọ́rí a lọ rí president mi. Èmi mo rẹ̀ ṣe kò kú mẹ́. Bàbá Olúfàlàyé, ó ní tí àwọn tá a wà ní Kogi bí àti Kwara tá a bá ti kú ní oko ẹrú pé bondage náà làwọn náà wà pé àhámọ́ làwọn náà wà so a gbọ́dọ̀ develop ara wa ní ọ̀rọ̀ security ọ̀rọ̀ àti ìgbà fún wa ọ̀rẹ́ bá corporation ṣe bá ní ìlágbára lọ́wọ́ èmi ní peter abẹ́lẹ́ à ń bá gómìnà sọ̀rọ̀ gómìnà wa gan-an ó encourage wa pé any means publicly privately any means tàbá mọ̀ pé a fi lè jára wa gbà lọ́dọ̀ àwọn olùdó is ready to cooperate. So yes, why tell me agbàṣẹ lọ́dọ̀ wọn àwọn DSS fún wa ní clearance now tábà wà lọ sọ́dọ̀ gómìnà you will now ask him pé ẹ fẹ́ wá visit wọn personal officially with that gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn wa
lójú gómìnà lójú ọmọ dára àdúgbò àwọn ọlọ́pàá lọ́mọ tó fún un be able to clear everything. Yes, ọlọ́wà pẹ̀lú tá a bá ti rìpọ́ọ̀tì kìíní nǹkan tí gómìnà fẹ́ gbọ́ náà nìyẹn pé owó ẹni la fi tú yes so the governor will want us káwa náà lè dá àkàn ṣe we will be very happy láti help wa I am very sure of that so this is the time àwọn òyìnbó wá ní no better time than now no better time than now. Sorry, tẹ bá dé ìgẹ̀gẹ̀ yẹn tẹ bá rí Fúlàní bóyá ń rìn kọjá ibi tí security wọn lágbára ń bẹ̀yẹn dé sí ibi yìí náà máa yí láti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ń gbé wọn on 20 minutes àná gbọ́ ọmọ ọba àlú ní gángan ọmọ kábíyèsí gángan wọ́n sì ti gbé kábíyèsí wa lọ bá Sẹ́ríkì Sàlíù pé wọ́n jí mi lọ́mọ gbé ó ní 5 million náà ní ọ̀nà ẹ̀yìn o ó sì gba 5 million lọ́wọ́ ọba tó ní ìlú ń bò gbowó tán ọwọ́ adékọjọ́ di ìrọ̀lẹ́ ó sì gbọmọ wá fún ìrọ̀lẹ́ ìbẹ̀rù news gbogbo ọ̀sáwó mẹ́ ọlọ́pàá bá wà lọ bá pé àṣẹ tẹ́sí ló sì pa ọ̀sẹ̀ tí ó bí ẹ̀rì pé jọmọ débẹ̀ tẹ́ bá wọlé owó ní fídíò yẹn ó ń pe DC ẹ̀ ń pè mí Sunday bó wà yín àyín mò ní gbé fóònù wa DC yóò bá nìwọ wọn ń pa wá wọ́n ẹ̀sìn tó gbé fóònù ló ń gbé kí lọ sí ẹ̀mẹ̀ yẹn ọmọ ẹgbẹ́ kó lórí fóònù mi jọ méje mo fún yín tó wá bí ilẹ̀ yín bá yín bí tá a ti sọ̀rọ̀ náà tó yín bọ̀ sí wa so ti bí yìí náà pẹ̀lú ọgbọ́n lákàbẹ̀sì mo fi ń dá yín lójú yóò dìrọ̀ àkọsọ́lẹ̀ kan pé àwọn Fúlàní yẹn sẹ́ ọ́n dá ìlú pé wọ́n mí sí gidi ẹ dín yẹn gbé àwọn aládé ní right àwọn ọmọ ṣe é ní ṣe ìṣe ìbẹ̀rù ni àwa fẹ́ face wọn face to face torí pé àwa la ní nǹkan wa ẹ̀ lè mọ jí wa gbé lórí ilẹ̀ bàbá wa president bẹ́ẹ̀ bàbá wa ní Yorùbá ní kò lè lájú ẹlẹ́gẹ̀ẹ́ mọ jí wa gbé Tinubu ò ní gbà mo fi Ọlọ́run búra bàbá ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ náà sí bàbá mi àjọ lọ ní àjọ wà ní fìlà ìgbàjáde bàbá Tinubu ọ̀fọwọ́ sí ó ń bínú sáwọn gómìnà gan pé pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún yín kí ni wọ́n tó dà wọ́n mú àwọn aráàlú tí wọ́n dà wọ́n láàmú fún president sọ bẹ́ẹ̀ fún wọn mo fọlọ́ mọ́ pé rìpọ́tù ń gbà ti ń pọ̀ jù lórí pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé àwọn tó ń pè náà dìbò fún wa náà àwọn náà dìbò fún wa àwọn tí wọ́n ń ṣe àgbẹ̀ tí wọ́n ń gbọ́dọ̀ àti jẹ tá a lówó tá a fún wọn tí wọ́n tún wá ń jí wọn gbé kò make sense. ẹ wo ló ń kaba ẹ so mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ sì sọ pé gómìnà yìí ọmọ yín ni èmi náà rápẹ̀rẹ̀ pọ̀ ọmọ yín ni àkàbà ti kàn sí wọn wọ́n fún wa ní ìfọwọ́sowọ́pọ̀ pé kàkárí go káwa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi dẹ́bàá rẹ̀ kó lè jù bẹ̀rẹ̀ kẹjá ti kọ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ wà dáadáa ń pọ̀ ọmọ wà dáadáa àjọyọ̀ àwọn tá a wà mí àpẹẹrẹ wa síbẹ̀. So lákòótọ́ Túndé táìmù wo ni reception tó ń bẹ fún ọ lórí field lọ́la. màá sì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n aago 10 òun lásìkò pé wọ́n wà. okun aráàlú náà ni St. Augustine aago 10 eégún rẹ̀ jáde eégún rẹ̀ jáde ó ṣá inú gbogbo adùn ẹ mọ̀jà ajújà o àlàáfíà fẹ́tò wa olóyè náà líbí ọba kó tàn ẹ̀dùró eégún tèmi ajáde níbi.